Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy to you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification bell so you will be notified for more upcoming videos. níjọ́ tí wọ́n ti Then, táàgì bàbá Sùwé ṣé Tinubu fẹ́ associate mọ́ bàbá Sùwé ṣé bàbá Sùwé ju ẹni tó yẹ kí ó ṣẹ̀ṣẹ̀ máa ó ṣẹ̀ṣẹ̀ máa tọrọ owó kan tó help ẹ̀ níbi tí Tinubu tí gbogbo wọn like bàbá Sùwé àwọn èèyàn sá ni mo sọ pé ṣé ẹ rí wọ́n lè mú tó bá yẹ pé bàbá Ìjẹ̀ṣà ń ṣe kinní yẹn lóòótọ́ àbó ṣe rí wọ́n lè mú bàbá Ìjẹ̀ṣà without that CCTV. But that CCTV is even needed at that time láti lè raise emotion wa to the extent wípé politician kankan ò ní kódà tó bá ní help tó lè ṣe tí ọlọ́pàá kan bá ní help tó lè ṣe tádájọ́ kan bá ní help tó lè ṣe kò sẹ́ni tó fẹ́ associate, and the ovation was so loud that they were in charge. ẹni tó ń bá wọn fà ń gbà yẹn tó bá tètè jáwọn èèyàn sí pé irú àwọn lọ́ọ̀yà kan fẹ́ jáde ńgbà yẹn tí wọ́n ṣe tó di àpapín pé ẹ kówó wá o à ń kówó bọ̀ o. It's not about money, it's about counter forces. Social media náà fi scare a lot of people. Adájọ́ wa wò wípé ṣé mi ni màá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ kán má sọ pé mo encourage ẹ̀. Gọ́vnà á sọ pé ṣé stéètì mi náà ti náà bá ọmọ underage sùn. Mo sọ pé wọ́n lo àwọn ingredient kan tó jẹ́ pé even èmi gan tí mò ń sọ̀rọ̀ ẹni tó bá gbọ́ mi láti ilẹ̀ tí mò ń sọ̀rọ̀ yìí kódà wọ́n lè rò pé mò ń support rape ni. Kò sẹ́ni tó máa Mr. Ishakejo, mo fẹ́ béèrè question kan. God bless you, sir. Nǹkan tí mo ibi tí mo lọ gbogbo lọ́sọ̀ọ̀sẹ̀ ló ń sìn. Ẹ calm down, ẹ má jẹ́ àfi emotional kìíní sí. À ń béèrè question. Ẹ sọ pé àwọn top people tó bá dá sí wọ́n á gbé wọn síta. Yes, Baba Ijesha is molest. It's about nǹkan tó fi mú wọn. Or molesting. And we are using it on a Mohbad case. So are they telling us now that social media tó ló ń gbà yẹn kan fi ráwọn èèyàn lọ sẹ́wọ̀n lórí nǹkan tó ṣe ni o?